ẹ̀yin association of my past is my past ọlọ́run ó ràn yín lọ́wọ́ o sọ́dọ̀ àwọn past kan wà tó jẹ́ pé o ò lè fi wá gbé ní ọkọ nílé irú ilé wa yìí o I'm telling you mi ì mọ tẹlòmí o àwọn past orí ibú kan wà tó jẹ́ pé o ò lè wá rè fi ní ọkọ kọ́ ọ wá mọ̀ fi wò pé o fẹ́ fi ọkọ níbi tí èmi bá wà ní sàkáání títí ò bá ti yẹ̀ dànù kó call me bastard ẹ ti wá bá dórí wípé wọ́n bá ẹ sùn ní orí life ẹ wá ṣe his house whoosh mo ti bá fídíò ń pàdé mo bá pàdé last week mo tún bá pàdé wíìkì kò yẹ báyìí ní ìsìn ẹ máa nígbò báyà ẹ mọ ní past yín my past is my past ṣé ẹ rò pé social media ó gbàgbé past rẹ o tó o bá ṣọ́ra yóò bá present rẹ jẹ́ yóò mú future rẹ yóò rún wómúwómú kì í wá ṣe pé yóò dúró ní sọ tó bá ti jẹ́ pé tí ẹnìkan náà ló bá fi bàjẹ́ tó fi dúró ọmọ dúpẹ́ ọmọ rẹ̀ gbégbọ́ ọpẹ́ yóò tún bá tan ọmọ rẹ jẹ́ torí ilé imagine kí ọmọ ìyá tó jẹ́ wípé lórí life náà ti ṣe pẹ̀lẹ́ bébì wà pẹ̀lẹ́ máa mú mọ́ra náà ti ń kó ìbásùn fún ọ kírú ọmọ rẹ wá jáde ní sórí àwọn opportunity kan wà tó jẹ́ pé ó máa ń rí ẹ̀ gan ẹlòmíì ò dẹ̀ tún rí opportunity páàsì rẹ̀ ni ó báyé rẹ̀ jẹ́ irú opportunity irú àwọn ìwà báyìí ni ṣe rí nígbà míì kọ́lọ́hún ó ṣàánú kò là kó ságbé ní o kò sí tí ò kún sí ọwọ́ tálíkà kọ́lọ́hún kó ṣàánú wa kò sí túnà tí ò kún sí ọwọ́ wọn olówó mélòó lẹ rí ní live video tán wá ń tan kámẹ́rà tán wá ń ṣe pẹ̀lẹ́ bébì náà tó tiẹ̀ jẹ́ pé bí bàbá wọn gan bá tiẹ̀ fẹ́ ra ọkùnrin mẹ́wàá fún wọn ó easy investment wọn ní lóríṣiríṣi lórúkọ wọn kò sí ní tán wá ká mọ́ future wọn gan ó ti stable ẹ lè rí o àfà ń bẹ lọ́yìn wọ́n wá ṣe pẹ̀lẹ́ bébì fún wọn ní live wọ́n tún ní kán máa bọ́ share rẹ̀ kán máa bọ́ pín ká níwọ náà ń bá yí ara rẹ̀ jẹ́ the funnest part of it ni wípé nígbà tí ìtún wá worí wọn bíi kí n bá 26 roses tí ìbá láìfù wọn pàdé rí náà tán bá sún o kí n bá 1000 coin lórí wọn rí bíi 20 bíi 30 ni pẹ́lánù alálùbáríkà tó bá ṣe láìfù lẹ́ẹ̀kan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní òmò ọsọ tí ń sọ̀n náà mímímí ní wọlé so many tiktoker like that tí wọn ò bá yé jẹ́ sọ̀rọ̀ wípé lè tó ń ṣe wọ́n lè pè ọ́ láti endorse ẹ fún kínni kí náà fẹ́ endorse ẹ fún nígbà tí wọn ò ṣe kínní ká gbọ́dọ̀ mọ̀ dárúkọ rẹ léèbó lórí afẹ́fẹ́ ṣé àṣù náà fẹ́ endorse ẹ fún ó ṣe ni láàánú ṣùgbọ́n tó bá jẹ́ wípé ayé rẹ nìkan ni past rẹ ó bàjẹ́ past tó present tó ń lò ní ìsìn tí ó padà di past tó bá yá tọ́mọ wá sọ pé past yẹ is your past tó bá jẹ́ páyé rẹ nìkan ni ó bàjẹ́ ìbádá bí ò ṣe tàwọn ọmọ mi ò ní bùjókòó ayọ̀ ní ìsìn torí past àwọn òbí rẹ ni látàrí ìwà tẹ́lòmíì ti hù ìwà àbàjẹ́ imagine bàbá ọkọ ti yan ìyá ìyàwó lálẹ́ rí tó sì ti mọ iyan tán ti tó sáfù lórí rẹ̀ irú ọmọ ọkùnrin bẹ́ẹ̀ ó wá múrú ọmọ obìnrin bẹ́ẹ̀ wálé wọ́n wá júwe ó rí wípé àlehun gbà kan ni tó sì jẹ́ pé oríṣiríṣi ló ti tó sáfù lórí rẹ̀ láàárín èmi àti ẹ sí ó gbà kó fẹ́
ẹni tó ní orí ìkànnì gẹ́mọ́ bínú òyìn fi tàbùkù yín o, ìsí ajé lẹ́ǹsì ọ̀nà àtijẹ àtimú ọlọ́mọdé ó dí máa ní o. Òyìnbó bá sọ pé ọ̀nà àtijẹ àtimú lẹ́yìn ó máa ṣe rúùsù yáàsì lórí live. Ọ̀nà àtijẹ àtimú ni ọlọ́mọdé ó dí máa. Ǹjẹ́ ẹ̀yin tán kò bá sùn fún ní live ṣé àbúrò wọn lè mú yín wálé kán gbọ́n láàyè láti fẹ́ yín? Sọmọ wọn gan lè mú ọmọ yín wálé kán gbà láàyè láti fẹ́ yín? Ẹ̀yin ò rò débẹ̀ o. Ọ wà lọ wá innocent kan tàbí gbó o bá wá yá lọ́ wà lọ́wọ́ bá Jésù pàdé. O ti gbọ́ lọ́hùn gbọ́ lọ́ wà wérí lọ́ wà wérùn. Lọ́ wà máa wá bùrọ̀dá kan tó jẹ́ wípé ọmọ ọlọ́mọ tó innocent débi hin tó jẹ́ wípé gbogbo ayé rẹ̀ kò fi sòsì tó ọba ayé rẹ̀ jẹ́ pẹ̀lú orí burúkú tí wọ́n ti ń kó bọ́. Ọlọ́run ò ní gbà fún un. Ọlọ́run ò ní ẹ̀yin náà tiẹ̀ mọ́rú ilé tẹ́ yà sá. Torí ní ìsìn àbá débi wípé a lọ mọ táìpù orúkọ kíní kan saga sí orí kíní kó tó di pé yín ó mọ̀ sọ ipò tó ẹ̀tọ́ yàtọ̀ fún pé o gbàdúrà sí yàtọ̀ fún pé o wò wà so ti yé báyìí ní ìsìn o tún lọ sí orí íńtánẹ́ẹ̀tì o tún lọ search fún orúkọ rẹ bóyá saga kan ti wà tó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ kíní tọ́rẹ́ èèwò kó tó di wípé mo lọ síwájú Ọlọ́run àti wájú èèyàn pé yes I do o torí past ẹlòmíì ó kan gógó ó kan lórí TikTok live wọ́n wá ń bá ẹ sọ́wọ́n sí pẹ̀lẹ́ bébì rọra mọ́ gbé kinní yẹn sọ fún yín ó máìkì nù o ó ti ń ha lọ́ fún mọ́ ṣé díẹ̀díẹ̀ mo pàlú o Lájíkẹ́rí iná bá like comment share o gbẹ́ ẹ̀yin òbí náà bolẹ̀ wà tó ọmọ yín fi ń ráre ayé báyìí lórí kọ́yìn èlò bóyá lówó tẹ́lòmíì rí ní lóṣù nu wọn bóyá lójú $100 lọ tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ ẹ bá ń like comment share o àní bí tìjú lọ́mọ.